ọmọ olókè méjì takọtabo bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Lórí gbogbo àwa tá a kì í sọmọ Èkìtì, gbogbo wa tá a wà nílé pátápátá la kí o, ẹ ṣé o, ẹ kú ìdílé wa o, ọjọ́ ìyẹn tí náà kó máa ṣojú ẹ̀mí ni o. Bẹ́ẹ̀ ni mo kí màmá mi tó gbé mi débi lónìí, Mrs. Olúrántì Adébóyè, mọ́mí àti bẹ̀rẹ̀ sí i wà. Mọ́mí ni wọ́n gbé wọn ní kí wọ́n máa ṣe oríkìlẹ̀ àwọn fún wọn. Olúrántì mi ò mọ bí olórí kéèyàn yọ o. Mo bá tètè lọ yan tèmi. Olúrántì mi ò mọ bí olórí kéèyàn yọ o. Mo bá tètè lọ yan tèmi. Ibì kan náà la gbé yọrí. Kádàrá ò pa pọ̀ ní. Ibì kan náà la gbé yọrí òòrùn. Kádàrá ò pa pọ̀ ní. Lórí Olúrántì kan tó wípé igi tẹ́rẹ́ yẹ gbó oṣù ààrẹ yọrù oṣù gàgà. Olúrántì máa gbọ́dọ̀ mẹ́fún mi ayé ní mo yóò kú oríire. Mama Tayo, Mama Deji, Mama Olúwa lẹ́nu lórúkọ ní súnmọ́ mi sí ní ìsúnmọ́ ní àwọn ṣe. Igi tẹ́rẹ́ yẹ gbó oṣù ààrẹ yọrù. Igi tẹ́rẹ́ yẹ gbó oṣù ààrẹ yọrù. Olúrántì òní yẹ ọ́ ọdún alẹ́ rẹ̀ kádàrá. Igi tẹ́rẹ́ yẹ gbó oṣù ààrẹ yọrù. Àmì ẹ̀gbẹ̀rún. Olúrántì
Gbogbo